Ikú pàbírí àbírí lọ láyé, ikú pàbírí àbírí ọ̀run alákejì. Òkú gbérí mo ní ò lè dìde, òkú jòrè wọn ò lè paradà. Ọ̀run dẹ̀dẹ̀dẹ̀ yọ́ dẹ̀lẹ̀ fẹ́lẹ́dẹ̀ funfun. Ọ̀run dẹ̀dẹ̀dẹ̀ yọ́ dẹ̀lẹ̀ fún Túnfúlù tó jáde láyé. Báyé ti rí ọ̀hún náà nù. Gbogbo kòókò ní ó kù ilẹ̀ yóò sì mọ̀rọ̀. Ebi ọ̀pá ya kú, ebi ọ̀pá ya ọ̀run. Gbogbo ẹnu tá ń lé bébébé yìí, ọjọ́ kan gbogbo ẹ̀ ó dìtàn. Ọba wu ikú apàbàbà láwọn òbí ẹni. Mà ṣe o. Dejo Tunfulu. Gbogbo wa la mọ̀ Dejo Tunfulu dáadáa. Ìwà èèyàn ló máa ń ròyìn èèyàn téèyàn ò bá sí láyé. Dejo dáa. Dejo nínú tó dára. Ẹ má fi ojú George. Tẹ́ bá rẹ́ lòmíì ta da tójú ẹ le, kò mí pé bẹ́ẹ̀ nínú ẹ ṣe rí. Dejo ló lè bá ẹ kọwọ́ bọ oúnjẹ láì ronú lẹ́ẹ̀mejì. Dejo ló lè ṣílẹ̀kùn mọ́tò ẹ pé ẹ̀gbọ́n mò ń kó bàtà yìí lọ, ẹ̀gbọ́n mò ń mú bẹ́ẹ̀tì lọ, ẹ̀gbọ́n á dẹ̀ máa kíbọ ẹsẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀, á máa wọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ láti lè kẹjẹ mọ̀ wípé òun ò ní nǹkan kan sínú láì dáa. Ṣùgbọ́n gbogbo wa la jẹ gbèsè ikú. Ọlọ́run jẹ́ kó dúró jìnnà síra wọn. Gbogbo tá bá wá ń ṣe láyé kò ń sọ̀rọ̀ Dejo nìkan. Gbogbo tá bá ti ń ṣe ẹ jẹ́ ká máa ro ti kú mọ́. Tó bá fẹ́ ṣe aburú pẹ̀lú ọmọlàkejì ẹ, ronú ikú. Tó bá fẹ́ ṣe dáadáa, ronú ikú. Tá bá fi ẹ́ sípò, ronú ikú. Ìwọ ìyàwó ilé, ronú ikú. Ìwọ ọkọ, ronú ikú. Ìwọ ọmọ, ronú ikú. Ìwọ ọmọ ọ̀dọ̀, ronú ikú. Ìwọ ẹrú, ronú ikú. Ìwọ ọba, ronú ikú. Olórí náà ronú ikú fa. Èèyàn jàǹkàn, èèyàn jàǹkàn, èèyàn jàǹkàn, èèyàn jàǹkàn. My name is Yomi Fabi. We are here live where the veteran actor, comedian, Dejo Tunfulu is being buried. Orúkọ tèmi ni Remi Adébáyọ̀ Ṣítàbí. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn máa ń pè lọ́mọ Èkó pàtàkì. Táíwò Akínwándé tí gbogbo ilé mọ̀ sí Yétúndé Wùnmí. Olóyè Àjànàkú Ifákọ́ládé Àjísà ni gbogbo èèyàn máa ń pè mí. Túndé Pópóọlá táwọn èèyàn máa ń pè ní JJ. Maruf Ogunlana tí gbogbo èèyàn mọ̀ sí Bàbá Yèmí. Ọmọríléwá Ajíbádé táwọn èèyàn máa ń pè mí ní Bọ́m̀bé. Orúkọ tèmi ni Adéọlá Ṣórẹ̀mí Muhammad Cousin. Gbogbo ayé mọ̀ sí Princess Lápò ọmọba Dubai. Jimmy Jairo Yomi King tí gbogbo ayé mọ̀ sí Ọpẹ́bẹ. Orúkọ tèmi ni Alhaja Bukola Aisha a.k.a. Bukismat. Saheed Ọmọtóyọ̀sí Yusuf Tẹ́ìmọ̀ sí Spider. Actress Lérí Olúwa Ọpẹ́yẹmí. Orúkọ mi ni Akin James tí àwọn èèyàn ń pè ní Akígbe. Orúkọ mi ni Alárápẹ́ Olúwaṣẹ́gun ANTP chairman Kòsọ́fẹ́ local government. Yomi Adéyẹrí lórúkọ mi. Ìṣọ̀lá Táíwò ni orúkọ mi a.k.a. Go Slow. Ayédùn Àrẹ̀mú a.k.a. Olúkúgbòmọ̀ Ráyọ̀tẹ̀. Orúkọ mi ni Alimat
First born Princess Lanko Moba Dubai. Sọjí Alábí famous lórúkọ tèmi. Orúkọ mi ni Tajudeen Gbàdámọ́sí. Orúkọ mi ni Adébọ̀wálé bàbá ọmọ. Idiatu Abisola Shobande tí gbogbo èèyàn mọ̀ sí Awusara. Adéyínká Ẹ̀ṣọ́ táwọn èèyàn máa ń pè ní Terror. Rasheed Ináolájí Àríkúyẹrí. Dejo Tunfulu. Rest in peace. èèyàn jàǹkàn èèyàn jàǹkàn èèyàn jàǹkàn èèyàn jàǹkàn. It's so sad we lost him at this point in time. But trust me, I've all got good news, good tidings, and good testimonies about him. He's a down-to-earth soul. He's a raw thespian. He's a very wonderful comedian. He makes people laugh, and he's distinct. He's different, and to have lost that kind of a person at this point in time is actually a big loss. Ìṣẹ̀lẹ̀ yìí ó ṣẹlẹ̀ ní òrùmọ́jú àárọ̀ yìí tí mo rí miss call Dẹjọ́. Ẹni mo ṣe máa sọ nìyẹn, fóònù Dẹjọ́ gangan ni mo rí miss call ẹ̀ láàárọ̀ yìí. Ṣùgbọ́n torí pé aago 11 àbọ̀ lèmi náà kúrò ní hospital yẹn lánàá. Gbàdán ti gbé lọ ní òru jẹta náà ti pè mí láàárọ̀ àwọn pé Dẹjọ́ sì kó wà ní general hospital ìlú Ìkòròdú. Mo dé lọ́bẹ̀ láàárọ̀ àná wa mẹ́sùlẹ̀ taking care, rí doctor, rí nurse, what can we do? Wọ́n ní severe malaria ni, ó dẹ̀ ní anemia bí ọ̀ṣọ́, wọ́n ní short of blood. What can we do? Wọ́n náà máa fún ní drips, wọ́n máa attend sí, wọ́n máa ra àwọn oògùn kan. A ṣe gbogbo yẹn lọ́wọ́ àárọ̀ àná. Ìgbà tó máa di gbàdúrà kan bí 6, mo sáré jáde lọ ibì kan. Nígbà tó máa ń padà bọ̀ ní ọkọ̀ bí ara 9-10. Mo wá rí miss call ọmọ ẹ̀ ọba tún pè mí pé wọ́n ní wọ́n máa tún gbẹ̀jẹ̀ kan sí i. Ìbówó la máa san kan fún lẹ́jẹ̀, which they did nígbà tí mo máa débẹ̀. Wọ́n tẹ̀ tí ń fún lẹ́jẹ̀ nígbà tí mo máa débẹ̀. A dé arrange gbogbo necessary thing tó yẹ ká arrange. Mo dẹ̀ kó mẹ́bí around after 11. Mo lọ lé lọ́sùn. Mo bọ́ fúnra ẹ̀ sọ̀rọ̀ pé báwo la rẹ farabalẹ̀ nǹkan kan. Ó ní orí yẹn nìkan ló kù tó ń fọ́ òun. Mo ní kó má wọ̀rẹ́ tó bá fi máa gbẹ̀jẹ̀ kejì tán pé everything máa wà okay. And that's how I left. Ètò wa rí miss call ọmọ ẹ̀ láàárọ̀ yìí. Nígbà tí mo jí nìkan bí after 6. Wọ́n á pè é. Kí ló ṣẹlẹ̀? Dáàdì òun ti dákẹ́ lálẹ́ àná o. Pé bí mo ṣe ti lọ tán yẹn ló ti dákẹ́ mọ́ náà. Dẹjọ́ ṣe bẹ́ẹ̀ yẹn lọ. Kò sí nǹkan tá a lè ṣe ju ká dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lọ. Èní yìí yóò jẹ́ ìjọ ìyàlẹ́nu fún mi. Torí pé láàárọ̀ kùtùkùtù bí mo ṣe jí fóònù ẹnìkan ló jí mi tán sọ pé Adékú ìwọ ti Dẹjọ́. Mo ní orí ara yín ò yá ìfúnilé fẹ́ gbé ní pírífù. Bí wọ́n sọ pé owó gbé ṣé òun wà náà tó ń gbé hàn lé pírífù. Mo dẹ̀ mọ̀ pé nìyẹn náà kò ṣe tó lè gbé mi lé pírífù. Ó ní kí n lọ wo sétọ́ọ̀sì èèyàn kan
mo ṣe lọ wò nìyẹn mo rò ń tọ̀hún yẹn pẹ̀lú ẹ̀ wọ́n jọ ń jónu mọ́tò mo ní mo wá wò mo lọ sálẹ̀ mo rí pé ó ya kí ni símbọ̀ omi jésì wọ́n dẹ̀ kọ wọ́n kọ RIPC sínú ìmọ̀ ṣé lóòótọ́ ni kìíní ìṣá mo tún wá padà lọ sí Instagram mo tún wá wọ́n tún ṣe gbé mo ṣe pé madam ṣàjẹnẹ pé mo máa gbọ́ mo gbọ́ nǹkan báyìí ìyẹn náà ní kí n jẹ́ kó n confam pé wọ́n á pè mí padà mo bá pe Remi Shitabi ìyẹn ní hospital àwọn wà ìpè lóòótọ́ ni ó yà mí lẹ́nu. gbogbo tí mo ń ṣe yìí òun sunkún òkú akásọ ló ń sunkún ara wọn. òwe lélẹ́yìí jẹ́ òṣèré nínú ìmọ̀ mi tó ṣẹlẹ̀ sí Dẹ̀jọ yìí òwe ló pa fún èmi tí mo jókòó. àjọ ń wà àjọ ń ṣe ìwé ìjẹta sì jọ wà tájọ arts wọ́n wá ń sọ fún mi pé Dẹ̀jọ kú láàárọ̀ wọ́n tó jẹ́ on the 1st of April mo ṣe bóyá ṣá April 4 náà ló ṣe lọ ṣá wọ́n ní April 4 on the 1st bọ̀ mo rí òkú ẹ̀ kó kú lóòótọ́ mo pé kò dẹ́wọ́ àmọ́ o kò sẹ́ni tí ó lè kàn èèyàn kọ́ lòun ògùnbọ̀ má fi kú yọ̀mí wọn fi yọ̀yọ̀ àmọ́ gbogbo wọn tó bá ti ń jó lólùfẹ́ eléré ẹ jẹ́ ká máa ṣe nǹkan tó bá tọ́ ariwo hé ẹ kàn fún ẹ sùkúùpù bẹ́ẹ̀ kàn fún ẹ bí àkọlẹ̀ fi ń yẹ̀ pọ̀ adúgbò fọlọ́hún àwa làgbẹ̀ àwa lároko ayẹ̀nà ẹnìkan ló máa yẹ̀nà ìgbẹ̀yìn àtọ̀ torí ní àjò téèyàn ti ń bábọ̀ tí ìṣòro 40 years àtúnṣe ìrè bá ṣe rí ìta wà báyìí ìṣẹ́ àti ìyàtọ̀ ìṣì àndúpẹ́ mi wà láṣì fún wa bàbá péjọ tójú aláìsàn ó lè má kú ní sọdún mẹ́ta mẹ́rin tí Dẹ̀jọ tó ti wà núyà ọ̀rẹ́ nítorí fáǹsì mélòó ló gbà káǹtì ẹ̀ tó ń sẹ́ńdó kan hélè ẹ̀ ní ẹwà àwọn ọmọ tó ń tẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ rí náà wọ́n ti tọ́wọ́ wọn tí wọ́n abẹ́ tán ti ń rí owó wọn ní nìkan legend kí ni mí ni legend ìtumọ̀ legend ẹni tí ó wà àwọn pàtàn ó ti pẹ́ agbórí ìṣẹ́ pàtàn ọ̀yà wọ́n ti ayé lè ti wà ń bí iṣẹ́ yìí ti pẹ́ ọwọ́ à ń bí iṣẹ́ ti pẹ́ gbogbo wọn wà ti pẹ́ náà kí ni achievement ẹ̀wọ̀n tó ti wà ń bẹ̀ ti pẹ́ ó ti pẹ́ tí goslow ti ń ṣeré ìgbà tí bàbá Suwe ti lọ èmi náà ti ní pé tó Ọlọ́run ọ̀rọ̀ mi dọ́wọ́ ẹ̀ pàṣẹ kọ́ ní pé oyè tó kára owó ń bá kára eré ló yẹ kó máa kún wa kì í ṣe ikú báyìí ló yẹ kó máa Dẹ̀jọ ó jìyà iṣẹ́ yìí nìyẹn orí ọ̀rọ̀ iṣẹ́ ìjẹ́ Dẹ̀jọ suffer kò dẹ̀ survive he suffer on entertainment and he did not survive. ẹjọ́ o arúgbó ṣomi lórí o ẹ̀yin tẹ́ tọ́lọ́run gbà fún ìsìn náà tẹ́ ń wà wá bí bàtà ò sí mọ́ Ọlọ́run dọ̀wà ẹ̀ ní wálẹ̀ o àmọ́ tó bá tẹ̀tọ̀ fún tẹ́ ẹ bá ṣe fún àwọn tí wọ́n lànà iṣẹ́ yìí ó kọ́ yín àtọ́lọ́run Ọdúnládé Fẹ́mi Adébáyọ̀ most of you there Ọládìméjì kí ni ipa tẹ́ kó gbé sáyé Dẹ̀jọ kí ni nǹkan tí a lè sọ pé ń ṣe fún pé aṣíwájú rẹ̀ àwọn lẹ́wọ̀ ẹ̀ lè ṣe torí a ti dá lókù a wúlò mọ́. I'm not begging anybody of you to assist to do anything for me torí àmọ́ yín tá bá pe nọ́mbà yín ó ti wà ní kíló kọ́là true caller ẹ ti wá lórí pé ẹ ní fẹ́ gbé ẹ tún máa gbé fún ọ pé ìyẹn wọn ni wọn wà ń sẹ́tì sáì pé wọ́n padà sá mo ṣe mọ́ àwọn àpè yín sà ṣe máa ń pò ẹ gbàgbé ṣùgbọ́n ẹ ní kú báyìí ẹ ní kú báyìí ẹ ní rógbó àìsàn àdúrà tí mo gbà ní pé kọ́lọ́run bá mi tẹ́ Dẹ̀jọ tí atẹ́fẹ́ rí ó sì máa ṣàforíjì fún gbogbo àṣìṣe àwọn ọmọ tó wá fílẹ̀ kọ́ má ráre kí wọ́n mú kórúkọ wọn Dẹ̀jọ kó má parẹ́
bó ṣe lọ kí Ọlọ́run wá bá mi gbé ọmọ ẹ̀ ògo ẹ̀ fáwọn ọmọ yẹn. Látọ̀dún tí mo ti mọ Dẹ̀jọ kò ń báyàn jà ó dẹ̀ fún máa fún yàn ní respect ni a máa gbọ́ àǹtí àtẹni tó jùlọ àtẹni tó tó àtẹni tí ò tó àǹtí bọ̀dà ni èyàn tí ẹ mọ̀ pé èyàn ò lè mọ̀ pé àgbàlagbà ó pé ó dàgbà díẹ̀ torí bí ọmọ bí bó ṣe máa ń báyàn ṣe bí ọmọ àná kò ń bínú kò ń báyàn jà àmọ́ àwọn aró tiwa ni Ọlọ́run ro tiẹ̀ èmi mọ̀ pé ó dé bus stop tiẹ̀ bọ́ lẹ́yìn kọ́lọ́ lẹ́dùnmáà lè bá wa ṣekú sí mi fún. Ó ṣe mí láàánú fún ikú ọ̀rẹ́ wa Dejo Tunfulu ìgbà tí mo gbọ́ láàárọ̀ yìí ṣe mọ̀ pé ní April 1st so April Fool lèmi kọ́ pé torí ẹni tó kọ́ pé sọ fún mi báyìí mo kọ́ gbé ṣépè ni pé tẹ́ bá fẹ́ ṣe April Fool ṣé èèyàn kú ló yẹ kẹ́ sọ ni wọ́n ní April Fool kọ́ ó ti wà lórí nẹ́ẹ̀tì ó ti wà lórí igbá ó ti wà lórí àwò mi ò jẹ́ tí ì tan fóònù sí orí Facebook mo kí fóònù mọ́lẹ̀ mo pe nọ́mbà Dẹ̀jọ fúnra ẹ̀ ìgbà tí mo pe ọmọ ẹ̀ ló gbé pé madam ilé òní ẹ̀sà ó ní nǹkan tẹ́rí lórí online yẹn o pé bẹ́ẹ̀ ni o mo lájísà ló ń sọ̀rọ̀ ó lóun mọ̀ mo ní gbé fò fún pẹ̀sì ó ní ẹ̀gbọ́n nǹkan tí mo sọ ni ó ní Dẹ̀jọ ti kú ni mo ní Dẹ̀jọ ṣe máa kú kí ló pa Dẹ̀jọ ní Dẹ̀jọ sì kì láti jẹta ó dẹ̀ ti kú láàárọ̀ mo ní ok mo ní bá mi send nọ́mbà Adékúyẹrí èmi ti gan ti gbàgbé pé nọ́mbà Adékúyẹrí tún wà lórí fóònù mi tó lásìkò bá yẹn mo ti wà perplexed so I was not like myself so èèyàn bá ní fóònù yìí máa tó kú sí o mo lókè má wọrẹ ìgbà tí màá wo fóònù mi kejì MTN tí mo sáà ṣàṣẹ bí mo yẹrí nọ́mbà Adékúyẹrí mo parí Adékúyẹrí ní ó tọ́ ni o àwọn wà ní General Hospital Kòròdú báyìí lódì ni mo fi kọ́kọ́rọ́ mọ́tò mọ́lẹ̀ lèmi náà bá gbàbẹ̀ lọ. ó yà mí lẹ́nu láàárọ̀ bí mo ṣe gbọ́ ìpèpè Dejo Tunfulu wọn papòdà kọ́ ń wò pé irọ́ ni April Fool ni ìgbà tó ṣàmàyà òtítọ́ la bá ń bẹ̀ a fẹ́ wọn àmọ́ Ọlọ́run ó fẹ́ wọn jù wá lọ ó ti ṣẹlẹ̀ náà nìyẹn kò sí kó tá fẹ́ ṣe ṣe àdúrà ló kó tá máa gbà fún wọn kí Ọlọ́run bá wa fi ọ̀run kẹ́ wọn kan tó bá ń jẹ lọ́rùn àdébẹ̀rẹ̀ àmọ́ bó ṣe ń lọ àwọn náà ti débẹ̀ báyìí kọ́ náà ṣáà bá wa fọ̀run kẹ́ wọn kó bá wa tẹ́ wọn sí afẹ́fẹ́ rere gba àwọn ọmọ tó fi sílẹ̀ Ọlọ́run má ṣẹ̀rù bà wọ́n Ọlọ́run má jẹ́ kára yọkú mọ́ kí irú ẹ̀ má ṣẹlẹ̀ lẹ́yìn àgbòṣeré tíátà mọ́ Ọlọ́run bá wa fòpin sí i. èèyàn jàǹkàn èèyàn jàǹkàn.
dé wá bá yín pé kí ni nǹkan dalo ànábì wo ló tẹ̀lé jẹ́ ká mọ̀ pa àná Muhammad lójú ṣe nígbà tó ń bẹ láyé táwọn màláìka bá ń béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ni nǹkan tó wá gbélé ayé ṣe o sọ́nbẹ̀ wàyí kọ́ mu sọ̀lá wákàtí márùn-ún ẹ̀ òun ló ń kí pé wákàtí márùn-ún yẹn kò bọ́ lọ́wọ́ ẹ̀ nígbà tó ń bẹ láyé wàyí dáhùn zakat yẹn náà òun ṣe kí ni òun yàn bá gbára yẹn ṣe ká wà sọ́ọ̀mù Ramadan bí Ramadan bá débi sí pọ̀ lọ́nà yìí ìwọ náà ṣe kí ni ó gbà ó fi ṣèbádà fọlọ́run wà á dùn bẹ́ẹ̀tì bó bá lówó ní nígbà tó ń bẹ láyé ni ìwọ náà ṣe kí ni ó lọ Mọ́kà ìyá Abdulrahman àtúntún ẹ pẹ̀lẹ́ kan sí ìgbẹ́jọ́ wa lé ní kò sí nǹkan kan tá a fẹ́ dá wájú Ọlọ́run kò sí jílẹ̀bẹ̀ kan tá a fẹ́ jẹ ní ká máa bẹ Ọlọ́run lọ bí kọ́lọ́ máa wá forí jì í kọ́lọ́ máa wá kẹ́ kọ́lọ́ máa wá gbàbọ̀ rẹ̀ gbogbo nǹkan ṣe láyé ní dáadáa Ọlọ́run má fi dáadáa ìgbón tí kò ń kárí àti nàkírí bá dé Ọlọ́run o ìbéèrè yẹ Ọlọ́run bá wa ṣe ní rọrùn Ọlọ́run bá wa ṣe ní rọrùn Ọlọ́run bá wa ṣe ní rọrùn gbogbo apáta á pọkàn wa sófo suratul Mulku ẹyọ kan tánàbí Muhammad ní ká máa kí ní etí sáré torí tá a bá ti ké àkọọ́lẹ̀ ń bẹ fún pa àná Muhammad wọ́n jẹ́ fún yíwa nígbẹ́gbẹ́ tá a bá ké suratul Mulku fókù gbogbo béèrè tó bá béèrè àwọn Ọlọ́run ṣe ní rọrùn fún Alhaji Abdulrahman Adekunle Ọlọ́run bá a ṣe ní rọrùn fún olú àkọ́sùn tí ó sùn nínú sáré rèé kò síyàwó kò sọ́mọ o kò sẹ́bí o kò sólólùfẹ́ kan òun nìkan ló kù báyìí òun àti dáadáa rẹ̀ Ọlọ́run kó wọlé suratul Mulku náà Ọlọ́run bá fi ṣàlékún kẹ́ fún Ọlọ́run bá fi ṣàlékún kẹ́ fún bakuli tu tagbiru rabbakum innahu kana ghafara yursilu samaa alaykum midrara wa yumdidukum bi amwali wa banina wa yaj'al lakum jannati wa yaj'al lakum anhara astaghfirullah èèyàn jankan èèyàn jankan. ìrìnàjò ayé mo sọ nínú fíìmù kan mo ní béèyàn bá lu ẹ̀wọ̀n December 24 ó lọ ilé ọdún Dejo Tunfulu pre-force Ọlọ́run àdúpẹ́ lọ́wọ́ ẹ̀ ìwọ lọ́ba tó ń ṣe ètò wọn ẹ̀ òṣìṣẹ́ bájà ọ̀sẹ̀ tí ó mọ̀ Dejo ti lọ́n tiẹ̀ ni bẹ́ẹ̀ náà làwa náà lọ ń gbẹ̀kùn ṣùgbọ́n tó dùn mí ní wípé kò sọ fún wa kó tó lọ bẹ́ẹ̀ náà lèmi náà ní sọ fún yín bẹ́ẹ̀ ni wọn náà ní sọ fún yín ǹjẹ́ oníwà bíi Dejo tó múlẹ̀ ayé tó rán kókókó tó níwà bíi Dejo tó níwà tí gbogbo wa ń fún kúdòsì òun ló lọ yìí ìwọ náà ó kú. It's a pity ikú Dejo ó wà so surprise fún ọmọdé ni fún àgbà ni nídìí iṣẹ́ tíátà yìí ó wà too painful kì í ṣe Dejo ló yẹ kó yọ kúrò báyìí láàrin wa because tó máa ń sọ̀rọ̀ is a good actor àná ọmọ tó ní respect gidi gan ni àpọ́nlé pọ̀ tó bá rí ẹ ó máa pọ́n ẹ lé so ikú yìí ikú òjijì ni lọ́hùn àwa bẹ̀ wọ́n jẹ́ kí ó já sí tẹ̀léńtẹ̀lé ẹ̀kọ́dún rẹpẹtẹ jìnnà síra wọn láti tó bí aṣojú ẹ̀dá mọ̀mọ́ alámíkàmọ́dé náà lájẹkùnṣe Ọlọ́run. A mọ̀ wípé kò sí nǹkan tí èèyàn máa ṣe Yorùbá ní ewé kan ò ní jábọ́ lórí igi kọ́lọ̀ ń má mọ̀ sí gbogbo eléyìí tó ṣẹlẹ̀ yìí kí Ọlọ́run kí ó ṣíjú àánú ẹ̀ wò Dejo Tunfulu iwájú tó dojúkọ kó má bàjẹ́ gbogbo àwọn kùdìẹ̀kùdìẹ̀ àṣìṣe torí èèyàn kì í mọ̀ rìn kórí ó má mì torí tá a bá ń sọ pé èèyàn dáa Dejo Tunfulu jẹ́ ẹnìkan tó dáa nígbà tó wà láyé bẹ́ẹ̀mi ṣe mọ̀ o ẹni tó nífẹ̀ẹ́ ọmọlàkejì ẹni tó nífẹ̀ẹ́ ọmọlàkejì ẹni tó dẹ̀ ń ṣe déédéé ni tó bá gbọ́ pé nìkan fẹ́ ṣe kankan ó máa dìde sí ẹ lẹ́sẹ̀kẹsẹ̀ kò sí nǹkan náà so gbogbo àṣìṣe tó bá wá kù ní nǹkan díẹ̀díẹ̀
Ọlọ́run jọ kó bá wa wọ láàánú ẹ̀ kó bá wa ṣàánú fún àwọn ọmọ ẹ̀ tó dẹ̀ filẹ̀ náà àtàwọn ẹbí kí wọ́n ṣàánú fún wọn kí ẹ̀yìn má bàjẹ́ àwa tá a jẹ́ lé orí ìtàgé tá a jẹ́ èèyàn ẹ̀ náà kọ́dún kó jìnnà síra so kí a má rí wàhálà ká má dẹ̀ rí àtẹ̀yìntó ká má rogun àkúfàánú ẹgbẹ́ wa. láàárọ̀ ẹ̀mú kan wọ́n ṣe nǹkan ní kíṣìn ẹ̀gbọ́n mi kan wá pè pé àdùnníṣẹ́ òótọ́ ni mo ní òótọ́ ni tí wọ́n ní Dẹ̀jọ́ wọ́n ní ṣe pírífò ni mo ní mi ò mọ̀ jẹ́ kí confam má pé dájì mi kan rémi ṣì tàbí wọ́n á ní àdùnní bó ṣe pè mí ẹ̀ ṣàmàbò ní general hospital Ìkòròdú Dẹ̀jọ́ ti kú wa wà ní mọ́ṣúárì. so ó jẹ́ nǹkan tí ó shock me because it's like a big board and procedure tí mo rí wọn ẹ̀rín òyàyà tó fi máa ń bá mi ṣe so fọ́nà ìjọba bá mi tẹ́ wọn sáfẹ́fẹ́ rẹ̀. mo jẹ́ stand-up comedian. Ikú Dejo Tunfulu ó jẹ́ ìyàlẹ́nu fún wa púpọ̀ because he's the kind of person tó jẹ́ pé pẹ̀lú báwọn èèyàn ṣe sọ pé wọ́n strong wọ́n ṣe kinní kan wọ́n wà active 100%. nǹkan kan tí àwọn èèyàn kọ́ lè mú bí sign pé Dejo strong àbí kò strong ni pé tó bá ti lè wà moody a máa rí pé kò ní ṣeré bó ṣe yẹ kó ṣeré but thank God for life Dejo ò ya wèrè kó tó kú Dejo ó fọmọ sílẹ̀ but ikú yìí jẹ́ nǹkan tó shock wa gidi gan yes ó bà ọkàn wa jẹ́ gan because he's not the kind of person tó yẹ kí akọ̀gbọ́kú ẹ̀ bẹ́ẹ̀ a lot of assistants tó yẹ kí àwọn ìjọba àbí àwọn èèyàn jàǹkànjàǹkàn nínú ìlú tó yẹ kí wọ́n máa ṣe fún àwọn known actors and actresses tó jẹ́ pé wọ́n wá rí mọ́ òun ní nǹkan tó ń ṣẹlẹ̀ ká ní pé wọ́n rí ibi tí wọ́n lè connect láti pè wọ́n kán lè béèrè pé where is this guy where is this woman àárí wọn mọ́ kò rẹ́yìn pọ́n kú wọ́n á lè ti fún wọn backup irú nǹkan báyìí ò ní ṣẹlẹ̀ but ọlọ́run ló lẹ̀mí ọlọ́run ló gbà ní àkókò tó wù but èyí tọ́lọ́run ṣe fún wa yìí ó heavy láyé wa gan because èmi gangan fúnra mi am a testimony wherever they are mentioning the name Dejo Tunfulu torí pé wọ́n ṣe púpọ̀ lọ́rọ̀ mi yes I must say it and repeat it again Dejo is a legend. tọ́mọ ni mo mọ tí n tiẹ̀ lè wé n lè sọ nǹkan kan ṣùgbọ́n gbogbo nǹkan ló yé ọlọ́run gbogbo nǹkan tó ọlọ́run ni ó wà láyé ọlọ́run ló fún ẹ lórí ọ̀fẹ́ ó tún wà bákan náà ọlọ́run ló lórí ọ̀fẹ́ tí Dejo yìí ló jọ mí lójú torí ẹni tí mò ń sọ nípa èyí àbúrò ló jẹ́ sí irú mi àbúrò mi dáadáa ni ọ̀rẹ́ náà ló tún jẹ́ sí irú mi ọ̀rẹ́ mi dáadáa ni ní gbogbo nǹkan alábàásọ̀rọ̀ ló jẹ́ sí mi nígbà tí máa gbọ́ ọ̀rọ̀ Dejo kú kò ṣàìkú ní nǹkan bíi aago 2 òru lẹ́nu ni ọmọ ẹ̀ pè mí pé dádì bàbá òun bá jáde láyé mi kí ló ṣe torí ẹni tá à ń sọ̀rọ̀ pé àjọ lọ sí ti birthday bàbá wa Jagaban tó ń ṣe 70 báyìí débẹ̀ tí bàbá ti cancel kí àjọ drive dé bẹ́ẹ̀ ni àdẹ̀jọ kú òun bẹ́ẹ̀ ni tó wá yà mí lẹ́nu tí mò ń gbọ́ ń sìn pé wọ́n ní Dejo kú n tó wá fọ́nì lórí ẹnìkan lóyìí lọ sí location jẹta èmi ò ń gbé Kòròdú Ògùn state tí mò ń gbé mo ti ń dùbò báyìí wọ́n ti pè mí látàgò 2 yẹn títí di wákàtí tí mo wà ní ìfojú kan oorun mo bẹ̀rẹ̀ sí ní pé àwọn èèyàn lóríṣiríṣi pé ṣe báwo ni ṣé òótọ́ ni kí ló ń ṣẹlẹ̀ ọgàn ṣòkó tó di pé mo confam mo wá bá wọn ní general hospital mo dẹ̀ bá Dejo náà ló kú. ìmọ̀ràn pàtàkì kékeré rèé gbogbo àwọn atájú òṣèré ẹ jẹ́ ká máa lọ yẹ ara wa wò lọ́sibítù ibi tó bá kù sí àwọn dókítà wọn á lè sọ bí báyìí ní ẹ ti ń kù sí bí báyìí ní ẹ ti ń kù sí wọn bá ní jọ̀ọ́jọ́ kó pa afẹ́dógún afẹ́dọ́gbọ̀n wọn bá ní kó mọ́ ní ayé yìí mo mọ̀ pé ọlọ́run á bá mi fún Dejo ní ìsinmi àlàáfíà dáadáa kò sẹ́ni tí ò dùn kò sẹ́ni tí Dejo ò ṣe fún kò sẹ́ni tí ò súnmọ́ nínú àwọn òṣèré ó lè kéré lóòótọ́ ṣùgbọ́n ọjọ́ orí ẹ̀ pẹ́ ń diṣẹ́ díẹ̀ ọmọ dáadáa ni ọmọ tí mo máa fi ń post nígbà àbúrò mi jáde bí máa ń lọ́bì kankan máa ń wùn mí ká máa jọ ríra ni ṣùgbọ́n èmi ṣe nífẹ̀ẹ́ tó ọlọ́run fẹ́ ju gbogbo wa lọ. kọ́lọ́n bí mọ̀lẹ́kọ́ bá wa tẹ sáfẹ́fẹ́ rí gbogbo ohun tó bá wù kó ṣẹlẹ̀ ṣe kọ́lọ́n bá wa ṣàforíjì fún kọ́lọ́n wọlé ọjọ́ ìní kọ́lọ́n bá wa ṣàforíjì fún kọ́lọ́n wa dìlé àtọ̀nù ẹ̀mí iwájú tó dojú kọ kó má bàjẹ́
ẹ̀yìn tó fi sílẹ̀ náà kó má dàrú àwa náà tó kù tá a wà tá a kúnlẹ̀ ká má kọjú lọ bá wọn ẹ̀mí gbogbo àlàáfíà kọ́ lọ́n fi ta wá lọ́rẹ ẹ ṣe gbogbo ẹ̀yin èèyàn wọ yẹn lólùfẹ́ wa ẹ kú bá ní kẹ́dùn ẹ ṣe ọlọ́run àwa pẹ̀lẹ́yìn náà. ìgbà tí máa bẹ̀rẹ̀ movie industry olóògbé Rahman Makinde ó pẹ̀lú àwọn tí mo dé sọ́wọ́ ẹ̀ èmi àti ẹ̀ẹ́dẹ́jọ ṣe lọ́pọ̀lọpọ̀ gan àjọṣe papọ̀ gan àjọṣepọ̀ wa ó pọ̀ lọ́pọ̀lọpọ̀ wọ́n tó pè mí ní nǹkan bíi 4 a.m. ní ìdájí èdè ẹni tí wọ́n kọ́kọ́ pè mí nígbà lágbájá báyìí ó ti dolóògbé mo ní sórí ẹ̀ pé ṣé mi ló fẹ́ máa gbé April funfun ó ní ẹ̀gbọ́n kò rí bẹ́ẹ̀ òótọ́ ni o mo ní tílẹ̀ bá mọ́ lè máa tó confam mo pe inú àwọn ọ̀gá mi pé báyìí ìyẹn ní kí n má dá wọn lóhùn pé irọ́ ló ń pa pé kódà gan àwọn jọ wà lọ́sibítù ní nǹkan bíi tó 12 ní alẹ́ àná wọ́n á ní àwọn á pè mí padà ọ̀gá mi pè mí padà lóòótọ́ wọ́n ní Saheed lóòótọ́ Dẹ̀jọ́ tí ó ti dolóògbé o mi ò tí gbàgbọ́ not until tí mo dé mọ́túárì tó gbé Ramon sí ó jẹ́ nǹkan tó lóòótọ́ gbogbo wa la dágbádá kú o gbogbo wa la máa kú ó tún wá mú dá mi lójú pé àwa èèyàn bí èrè lásán la jẹ́ mo ń wo Dẹ̀jọ́ ní orí ibi tó gbé sí báyìí mo ń pè kò lè dá mi lóhùn ó jẹ́ nǹkan tó bà mí lẹ́rù ikú ọ̀rọ̀ ikú wà kọ́lọ́ba tẹ̀ sí afẹ́fẹ́ rere àwọn ọmọ ẹ̀ kó má dẹ́rù bà àwọn ọmọ ẹ̀ pẹ̀lú ògùn náà mi ní nǹkan láti sọ mọ́ ẹ ṣe. èèyàn jankan èèyàn jankan èèyàn jankan èèyàn jankan. mo jọ́ kan lára àbúrò àbí ọ̀rẹ́ sí olóògbé Dejo Tunfulu ó ṣe wá láàánú púpọ̀ pé ọjọ́ yẹn wà short níṣẹ́ ló máa ń wù àwa pé kájọ máa ríra wa pẹ́ ṣùgbọ́n Ọlọ́run tó dá wa òun ló mọ ìgbà àti àkókò tó ní kálukú ń bọ̀ wá sọ́dọ̀ mo ṣe ń kí àwọn kan káàbọ̀ pé ẹ kú ewu ọmọ bẹ́ẹ̀ náà mo máa káwọn kan pé ẹ kú lédè o ọdún á jìnnà síra ó dùn wá púpọ̀ bí Dẹ̀jọ́ fi wá sílẹ̀ lákòókò yìí ìwòyí ìjẹ́jọ́ àjọ wà níbì kan Saturday 26 àjọ ń ṣe MC torí most of times àjọ máa ń ṣe MC papọ̀ ni tó bá gbà máa jọ lọ tí bá gbà máa jọ ní míì wọn ti tọ́tí ẹ̀ ń pè wá pọ̀ ló pọ̀ jù so àárọ̀ àná tí mo kàn dédé ń gbọ́ fún ní ààrẹ òòyà dó Saturday yẹn náà mo rí bó ṣe ṣe mo release ẹ̀ lálẹ́ gbogbo máa lọlé kó má ṣe night torí night ní iṣẹ́ ta ní èmi nìkan mo dá iṣẹ́ yẹn pé kó lè lọ relax kó lóògùn Adéjọ́ ń sọ̀rọ̀ bọ́ láàárọ̀ àná táwọn ọmọ ẹ̀ máa pè mí pé ó náà pé dáadé àwọn kìnìyàn ń wọ̀ sí lára wọn ẹ̀ máa gbé lọ sí general hospital ìgbà tí máa dé láti ibi iṣẹ́ tí èmi lọ ilẹ̀ ti ṣú lánàá yẹn pé tó bá di láàárọ̀ yìí máa wá wò ìgbà tó máa di nǹkan bíi 1 lóru ni wọ́n pè mí pé Dẹ̀jọ́ ti kú Dẹ̀jọ́ kú táwọn ọmọ ẹ̀rẹ́ pè mí pé bólẹ́ àwọn ní general hospital yẹn náà ló kú sí kódà àwọn táwọn náà lè pè nú àwọn ọ̀rẹ́ wa àbẹ̀rẹ̀ sí í pè wọ́n ní kọ̀ọ̀kan tó ṣe kókó jù bẹ́ẹ̀ ni pé àtẹ̀yìn tẹ́ ń wò wá àti ẹ̀yin olólùfẹ́ Dẹ̀jọ́ àtẹ̀yìn tó mọ̀ rí àtẹ̀yìn tó gbé nínú sinimá lẹ́tì mọ̀ àdúrà ní ká ẹ jọ̀ọ́ kẹ́ máa bá wa fi ràn lọ́wọ́ pé kọ́lọ́hún gbogbo ibi tó ti gbà ṣe àṣìṣe kọ́lọ́hún kó foríjì ká má dé rírú ẹ̀ láàrin wa báyẹn tó bá máa kú láàrin wa kó dàgbà so kò jù bẹ́ẹ̀ lọ. Ikú ọ̀gá wa dádì wa ẹ̀gbọ́n wa ó jẹun tó yà wá lẹ́nu púpọ̀ in fact àwọn ẹlòmíì gan tẹ̀ sọ pé bóyá April Fool no April Fool but it's a thing tẹ́ pé ó ṣọ́ọ̀kì wa gbà tí a gbọ́ ṣùgbọ́n a mọ̀ pé tóníkálukú bá dé bus stop ẹ̀ ó máa bọ́lẹ̀ kò dẹ́ ṣe ohun tó dùn mọ́ wa nínú ṣùgbọ́n a gbà ládùúrà pé ikú wọn yìí kò ní jẹ́ àkúfà lágbára Ọlọ́run gbogbo nǹkan tó dẹ̀ fi sílẹ̀ kò ní bàjẹ́ àwọn ọmọ wọn Ọlọ́run máa wà pẹ̀lú wọn lẹ́yìn eléyà wa ní gbọ́rọ̀ òbí àní gbọ́rọ̀ ìbànújẹ́ nínú ilé wọn lágbára Ọlọ́run. kọ̀mẹ́díà tó jẹ́ pé ó ń pa àwọn èèyàn lẹ́rìn dáadáa ni tó dẹ̀ relevant any day anytime ọmọ tí mi like dáadáa ni ọmọ tí mo like ní Dẹ̀jọ́ a kì í fira wálẹ̀ kì í kó lọ́dọ̀ mi èmi náà ń kó lé ẹ̀ in fact a tún jọ ní caucus tàjọ dálẹ̀ tó jọ ní treasurer wa
ó àlejò kan rẹ̀ ra wa within 2-3 days bí pé àdúgbò kan náà làjọ wà ní ẹ̀yìn ọ̀dọ̀ mi ló ń gbé bí pé àdúgbò kan náà làjọ wà ṣùgbọ́n tí kú bá ti dé kò sí nǹkan tá a lè ṣe àdúrà tí máa gbàdé pé kọ́lọ́ bá wa tẹ̀sáfẹ́fẹ́ rere kó pàṣẹ rẹ̀ kó wá dá àwọn ọmọ ẹ̀ sí. mo kí wa pé a kó ara fẹ́ra kù. èmi jẹ́ ọjọ́ kan tó jẹ́ ọjọ́ mánigbàgbé nínú ẹgbẹ́ òṣèré orí ìtàgé. Mr Dejo jẹ́ ẹnìkan pàtàkì ní àárín wa tó lóyà sí gbogbo everybody. Àríkọ́ṣe eré dẹ̀ wà nípa ìgbésí ayé tí ọ̀gá yìí gbé nítorí pé ẹni tó kó ọmọdé mọ́ra tó kó àgbà mọ́ra ni. kódà àbọ̀mọ ọkọ kéré kan báyìí ṣe jọ́ ní iṣẹ́ wa fẹ́sẹ̀ fẹ́ bẹ́ẹ̀ ṣe eré orí ìtàgé olóògbé wà nínú ẹni tó gbà nímọ̀ràn láti ní àforítì. Ọ̀pọ̀lọpọ̀ ọmọdé ló ń sáré tẹ̀lé olóògbé káàkiri nítorí àríkọ́ṣe eré tó wà ní ìgbésí ayé wọn. Olóògbé jẹ́ nìkan tó gbogbo kì í bínú bí nǹkan bínú bá ṣẹlẹ̀ sí gan máa lọ jókòó ni bí ìbínú yẹn bá wá fún un ní tẹ́ pé ó ti fún wọn ra jù tó bá fi lè bínú kò lè ju wákàtí bíi 5 lọ nínú rẹ̀ ó ti bínú tán náà nìyẹn. In fact ikú tó pa olóògbé yìí jẹ́ ọ̀kan tí ó jẹ́ nǹkan má lè gbàgbé tí a lè sọ ní àárín wa. Àmọ́ ìmọ̀ràn mi pàtàkì sí ẹgbẹ́ òṣèré ni wípé wọ́n ní péjọ tá a pé sìnkú tá a bá pé bẹ́ẹ̀ sí aláìsàn kò ní kú. Ẹ jẹ́ ká ètè máa dìde ti ara wa nígbà tí àwọn nǹkan báyìí bá ń ṣẹlẹ̀. Olóògbé náà ti rìn ìrànlọ́wọ́ nígbà tó wà láyé lọ́pọ̀lọpọ̀ ìrànlọ́wọ́ àmọ́ ojú ẹ̀ ti rí ẹni tó ṣe fún ó ti rí ẹni tí ò ṣe fún nísìnyí. Àmọ́ tó bá yẹ kí bá ṣe débí láàárọ̀ yìí a bá ṣe dúró ti olóògbé èyí mọ̀ wípé lóòtítọ́ àti lódodo àwáyé kó kàn sí ẹ̀ tó máa kú àmọ́ àwọn nǹkan yìí ìbá máa tún sún síwájú sí. It will take a while. Even if you're going to see somebody like him, it's going to take a while. That is if we go to see. He is entertained for years, decades upon decades. He has left his footprint in the sand of time, and I am honored to have worked with him. I am honored to have invited him to my production. I am honored to have seen him, make me laugh. I can confirm to you, he made me laugh severally. Ibi tá a wà yìí mi ìréyàn tó tiẹ̀ sọ̀rọ̀ wọn láì dáa wọn ń sọ̀rọ̀ very quiet man wọn ń sọ̀rọ̀ wọn ń jà bẹ́ẹ̀ ló kún ni bẹ́ẹ̀ ní kòkún ni because kí ni ó really shock me gan because 2 weeks ago wọ́n sì wá sọ́dọ̀ mi wọ́n wá sílé mi even gan last week wọ́n pè mí wọ́n ní bomo àmúni mi ò sí lọ́la ń wà ládùúgbò mi àmúni mi sí lọ́ní àwọ̀dẹ mo fẹ́ wá rí o mo ní mi sí lọ́wọ́ lókè máa lọ sọ́dọ̀ no network tó bá ètè dé wàá bá mi ń bẹ̀ nǹkan tí mo rí mọ nìyẹn ṣùgbọ́n lọ́wọ́ bá mi tẹ́ wọn sáfẹ́fẹ́ rere á bá mi pa gbogbo àṣìṣe wọn rẹ́ á bá mi fi wọ́n sí àlùjànnà alálùbáríkà lágbára títóbi Ọlọ́run ọba. ó jẹ́ nǹkan ìbànújẹ́ gan pé I lose Dejo Tunfulu. He's a very good friend, a jolly fellow. 3 days ago we are still together. ṣe tó mọ̀ pé bó ṣe máa rí lélẹ̀ ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run fi kú bò láṣìírí because ìgbà míì wà kéèyàn kú gan grace ni ẹlòmíín kàkà kó kú tí nǹkan mi bá ń ṣẹlẹ̀ sí àwa látẹ̀sẹ̀ wa máa sọ pé even kó kú gan ìbá bẹ́tà so thank God for his life àdẹ gbàdúrà pé gbogbo àwọn ọmọ ẹ̀ tó fi sílẹ̀ àti ìyàwó àtọmọ Ọlọ́run á wà pẹ̀lú wọn. àmọ́ nǹkan tá a lè sọ torí ó jẹ́ nìkan tó pọ́n gbogbo wa lé tó bá rí anybody ọ̀gá wa ló máa ń pè wá ṣùgbọ́n òbí tó fẹ́ jẹ́ ń sìn ó ti kó sàgbà fún wa ẹnu ibi tí wọ́n bò mọ́ má jẹ́ kí ìrà jẹ́ má jẹ́ kí akínta Ọlọ́run bá wa dárí ẹ̀ṣẹ̀ rẹ̀ jì kò sí bí a ò ṣe ní sẹ̀ kò tó Ọlọ́run máa fojú fo wa àṣìṣe gbogbo wa Ọlọ́run tó kọjú sí jẹ́ kó da ẹ̀yìn tó dẹ̀ fi sílẹ̀ náà má jẹ́ kó bàjẹ́. nígbà tí ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ láti àná tí ní nǹkan bíi 4:30 dájí ni àwọn ọmọ ẹ̀ ti pè mí pé ọ̀rẹ́ bàbá àwọn fẹ́ máa gbé lọ sí general hospital láti gbà yẹn láti kó sí gbogbo àwọn tó yẹ ká pè á pè é títí di ìrọ̀lẹ́ àná ṣùgbọ́n gbọ́dọ̀ di nǹkan bíi aago kan ní òrùlé ní aago kan kù ṣẹ́jú 5 ni ọmọ ẹ̀ pè mí ò tiẹ̀ sí nọ́mbà dáàdi ẹ̀yìn Dejo ló fi pè mí mo sì nọ́mbà yẹn wá ìyá mi já ẹkún ni mo kàn gbọ́ tí ọmọ ẹ̀ sọ pé Dejo ti kú o àtìgbà yẹn náà láti bẹ̀rẹ̀ sí ní pé ènìyàn bẹ́ẹ̀ tí n tó kàn ṣe pàtàkì nínú ìgbésí ayé ènìyàn ni pé ìwà ṣe pàtàkì torí bí wọ́n ṣe ń ròyìn Dejo nígbà tó wà láyé nígbà tó tún kú iná ọ̀pọ̀lọpọ̀ èèyàn kì í sàárín àwọn òṣèré nìkan ni Dejo ti dáa ó dáa láwùjọ gbogbo èèyàn ni
ẹ lè rí òṣèré kan kó sọ pé Dẹ̀jọ́ bá wo nǹkan kì í lágídí, ó jẹ́ ẹni tí gbogbo nǹkan máa ń tẹ́ lọ́rùn, ọ̀rẹ́ ọmọdé ni ọ̀rẹ́ àgbà, ẹ mọ̀ pé ó tún ní stáṣù ọmọdé. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì gan bá wo Dẹ̀jọ́ ó lè rò pé bóyá kò jù bí ọmọ 35 years lọ láì ní mọ́pá gbàlagbà ní bí mo ṣe dúró yìí ẹgbẹ́ lèmi àti Dẹ̀jọ́ bí mo ti ẹ̀ jùlọ ìwọ̀nba ni. Ṣùgbọ́n àdúrà mi fún ni pé gbogbo kò sẹ́ni tó wá sáyé tí ìgbẹ̀sẹ̀ gbogbo ẹ̀ṣẹ̀ tó bá wù kó ṣẹ̀ nígbà tó wà láyé, eléyìí tó fọ ara dání, tó fọ ẹnu dání, tó fi ṣẹ́ dání, ìwọ Ọlọ́run kó bá ṣe àforíjì fún, torí ọba Ọlọ́run ni ọba olùforíjì. Ọlọ́run ẹ̀ bá wa wo gbogbo ọmọ tó fi sí ilé ayé. Dejo Tunfulu ikú wọn kàn jẹ́ nǹkan tó yàyàn lẹ́nu, torí wọ́n ti sick tẹ́lẹ̀ tó yẹ kán lọ tán lọ, ṣùgbọ́n eléyìí ó jẹ́ ìyàlẹ́nu gan, gangan ló tún máa ń encourage irú àwa ìgbà ó yá ẹ má ṣe báyìí, ẹ ṣe báyìí, ẹ ṣe báyìí. ìfá mi lé àwọn tó tiẹ̀ mọ̀ wọ́n mi lè sọ bí kú Dẹ̀jọ́ ṣe rí, torí mi ò wá mood láti sọ nǹkan kan gbọ́. Kọ́lọ́run bá tẹ́ wọn sáfẹ́fẹ́ rere, Kọ́lọ́run kó dárí gbogbo ẹ̀ṣẹ̀ wọn jì wọ́n. Ikú Dẹ̀jọ́ àjálù ńlá ló jẹ́ o, wàláì àjálù ńlá ló jẹ́, because Dẹ̀jọ́ ọmọ tó ní tẹríba ni tí mi ò tiẹ̀ ro kú sí lógún ọdún lénìí. Àṣíríra lẹ́nujọ́ mẹ́ta ìlú ṣe wá gbọ́ kú ẹ̀ lénìí, ó jẹ́ nǹkan ìbànújẹ́. Àmọ́ nǹkan tí máa sọ ni pé àdúrà tí máa ṣe bí pé kí Ọlọ́run jẹ́ ó bá àánú ẹ̀ pàdé nínú sàárè, kí ìyà sàárè má jẹ, kóńgbẹ sàárè má gbẹ, kébi sàárè má pa. Àwa tó wá kù lẹ́yìn ká má kánjú lọ bá, kó má ṣe kú ẹ̀ lákùúfà láàrin wa. Ọpẹ́ làwọn máa kí torí pé kò ya wèrè, kò bá àwọn àbúrò ẹ̀gbọ́n ẹ̀, ọmọ ẹ̀, ìyàwó ẹ̀ kò bá wọn lójú jẹ́ kó tó di káwá tájẹ́ kò lè kò bá lójú jẹ́ kó tó di kókó. Nígbà tí èmi gbọ́ láyé àárọ̀ yìí báyé ni mo wà bọ́rùn ni mo ṣe débí mo ṣe ń gẹ́ta ara mi díẹ̀díẹ̀. Tọ́sílẹ̀ níjọ́ mẹ́ta yìí ló lóun fẹ́ ṣiṣẹ́ kan, àwọn bá ṣe script nínú ilé yìí, ọ̀rọ̀ tí ò ti pẹ́ rárá ni láì mọ̀ wípé ó máa ṣe pé òun kọ́ ló máa ṣe, ó máa ṣiṣẹ́ yẹn. Ọjọ́ 12 lónìí ilé ẹ̀mí wa ni Rémi Àjàlá ọlọ́gàá mi tó jókòó yìí àtàríkú yẹrí nínú ilé ẹ̀mí wa láti ṣe script yẹn tó ń sọ pé tó bá ti yá o pé owó tó wà lọ́wọ́ kò lè tó, owó yẹn ò lè tó, owó yẹn ò lè tó, bí pé owó yẹn ò lè tó náà ó kù sí Ọlọ́run kó bá tẹ sáwọn ẹgbẹ́ rẹ̀ kú Dẹ̀jọ́ dùn mí o. A wà ní bíbáyìí láti wá ṣe ẹ̀yẹ ìkẹyìn fún ẹ̀gbọ́n wa, ọ̀rẹ́ wa, iṣẹ́ kan náà lájọ ṣe, kí Ọlọ́run kó má ṣàì bá wa tẹ̀ sí afẹ́fẹ́ rere. Àwọn ọmọ tó fi sílẹ̀ náà kí Ọlọ́run má ṣẹ̀rù bà wọ́n. Àwa takù láyé náà k'Ọlọ́run jẹ́ ká dàgbà ká dògbò, dandan ní kú, ìgbà náà la máa kú, bọ̀kọ́ dún kó jìnnà síra wọn. Ẹ ṣe gan ni. Tó ó ṣe wọ́n tó lè ṣe o, ọmọ dáadáa ni, àbúrò dáadáa ni, ó da sọ́kùnrin, ó da sóbìnrin, kì í jà, jẹ́jẹ́ ìlú ń lọ. Ẹ wèrò láti Ìbàdàn láti Òṣogbo wọ́n wà ní ìbàyẹ̀ sí láìpẹ́ à ń lọ sí nìsín, ó ń lọ sílé ìkẹyìn tiẹ̀. Ìwọ ń kọ́ báwo ni ìgbẹ̀yìn ṣe fẹ́ rí? Ìwọ ń kọ́ yóò ló máa kàn ẹ́? Èmi ń kọ́ àdúrà ni pé kọ́dún jìnnà síra, tọ́jú ìwà ẹ̀ sára lé sára oko sọ̀rọ̀ ẹ̀ sẹ́ni tó mọ̀ bẹ́ẹ̀ ni tí ó mọ̀. Ẹ wo èèyàn rí lẹ́yìn Dẹ̀jọ́ o, níbi kó dìde ni lójú wọn, àmọ́ ó ṣe wọ́n tó lè ṣe ó di gbére o Dẹ̀jọ́. Àmì ìsìn ó ti lọ 2 decades tèmi àti Ìkúnlé ti mọ́ra ta àtijọ́ ń ṣọ̀rẹ́ wa bọ̀. He's a straightforward person. Ara reason tí mo fi like ẹ̀ tàbí máa ń jọ ń ṣe nìyẹn. Kò gba nǹkan ti lọ́wọ́ mi, èmi náà gba nǹkan ti lọ́wọ́ ẹ̀. Pátí tajọ́ lọ yẹn àáfà lẹ́ni yẹn ó kàn live program mi, so from there we started relating. Ó dẹ̀ mọ̀ pé mo ti gbé Kúnlé lọ sọ́dọ̀ ẹ̀ bóyá ó fẹ́ ṣe pátí àbí nǹkan ló wá ní àfi dandan wípé mo gbọ́dọ̀ bá wọn bá sọ pé ó wá sí wedding ọmọ òun la fi ríra ní Sunday tó kọjá ẹ̀. Ìbọ́kọ́ ká sọ pé kì í ṣe Kòdú ló ń gbé ni, ẹni tó yẹ kémi àti ẹ̀ máa ríra ní at least ó kéré ju ẹ̀ẹ̀mejì lọ́sẹ̀ ni. Èyí tí mo ṣe wá bí lately advert kan ni mo fẹ́ kó bá mi ṣe fídíò ẹ̀ ni mo wá sí bíbá tí mo fi mọ bíbá, if not mi ní mọ̀ pé bíbá ló ń gbé. So lẹ́yìn ìgbà yẹn ó dẹ̀ ti wá sí gbòòrò tó máa pè mí pé bó mo àti máa ní mo wá nílé tó máa wá bá mi.
lè ní kí n jẹ́ ká jọ ṣeré débì kan ó dẹ̀ bí mo sọ pé àfáàyàn ọmọ ẹ̀ fẹ́ ṣe kó mọ̀ ó tẹ̀lé mi lọ àṣẹ Sunday tó kọjá ni màá rọ́ọ̀rẹ́ mi gbẹ̀yìn máa ṣe o. As Babase will say, he said one of his best comedians is Dejo Tunfulu. So he's gone to rest now, but the industry will really miss him. We'll miss him deeply, because he is damn good. Rest in peace, senior man. Ẹ ǹlẹ́ o gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ràn wa, ẹ pẹ̀lẹ́ o gbogbo ẹ̀yin olólùfẹ́ wa, ẹ má jẹ́ kọ́rọ̀ wa sú yín o. Àwọn èèyàn lè máa sọ pé wọn ò rànra wọn lọ́wọ́, àwọn tó lówó, àwọn tó nílé, àwọn tó ní mọ́tò, ọmọ ìyá tí wọ́n jọ bí yín ní ìyá àtọmọ bàbá gan ìjórè yín gan lọ́wọ́ ọ̀dọ́lọ́run bá rán sí yàn. Ẹ má jẹ́ kọ́rọ̀ wa sú yín, amúlùúdùn ni wá, ẹ rí wa ẹ̀ ń dunnú. Téèyàn bá rí wèrè abúṣẹ́kún alọ́mọkùnrin ló dáa báyìí, ṣùgbọ́n tó bá rí ẹni tó múnú ẹ̀ dùn àti ṣàwàdà kò easy. Ẹ wo gbogbo iṣẹ́ tí Kúnlé Dejo Tunfulu ṣe, ikú eléyìí ṣekú dáadáa, má jà tán ra wa. Bí tájọ dúró sí náà nìyí, bí tájọ wà tó wá bá mi nìyí tó ní àjẹsà mo bá mi ṣe sí mẹ́ta nínú iṣẹ́ mi. Mo ní mo dẹ̀ ń travel pé kí ó ní mi lè dúró ó lẹ́yìn tó yẹ pé tẹ bá lọ bẹ́yẹn ẹ lè gba London lamẹ́ríkà. Mo ní iṣẹ́ mi ni mo dẹ̀ wá ṣe torí kó jẹ́yàn tí mi ò ń kọ̀rọ̀ sí lẹ́nu. Nígbà tí ọ̀rọ̀ wàhálà tó ṣẹlẹ̀ lẹ́nu jọ́ mẹ́ta yìí tán parọ́ oríṣiríṣi mọ́ wa tán dúró tì wá tán la ṣe ń tà ṣe, òun ó dúró, òun ló rán mi létí pé kì í ṣọmọbìnrin tí ó lóun fẹ́ join mi tó wá bá mi létí bí ètí ń jọ yẹn tó pè nìyẹn. Mo lóun ní ó ní ó ní ti tèmi kọ́ òun lọ́gbọ́n olódẹ̀ kọ́ gbogbo àwọn tó kù lọ́gbọ́n. The same thing náà ni Ibrahim Shatta sọ. Ọlọ́run á tọ́jú àwọn ọmọ tó fi sílẹ̀, Ọlọ́run á tọ́jú àwọn ìyàwó, Ọlọ́run á tọ́jú dúkìá ẹ̀. Ẹ wá jọ gbogbo ẹ̀yin olólùfẹ́, téèyàn bá fẹ́ràn èèyàn, ẹni tó bá nífẹ̀ẹ́ sí má fúnra sí, ẹni tó bá fúnra sí má bá rìn. Ọlọ́run ti dá yín mọ́ wa torí ẹ̀gbọ́n la ṣe dá àbúrò. Ẹ má jẹ́ kọ́rọ̀ wa sú yín, bó ṣe rí nìyẹn. Ẹnìkan ló máa ní ẹ̀kọ́, ẹnìkan ló máa lákàrà. Tẹ bá rẹ́ni tó ń dín àkàrà tà, tẹ bá béèrè pé ṣẹ́kọ̀ọ́ wà, á ní kò ṣẹ́kọ̀ọ́, á ní kẹ́ lọ lé kẹta. Bó ṣe rí nìyẹn. Ẹ̀yin tẹ́ lówó yẹn kì í ṣe pé bọ́lọ́run fọṣọ, àwa tá à ní kì í ṣe pé awólé Ọlọ́run. Tá a bá lówó dọ́gba kò ní níyì. Ẹ jọ̀ọ́ mo fi tàgé bẹ̀yìn, mo fi ń tẹ́ ń rí àti ń tẹ́ ẹ̀ tí ì rí mo fi bẹ̀yìn, mo fi ti ń dun Ọlọ́run nínú báyìí mo fi bẹ̀yìn, mo fọlá inú àwẹ̀ yìí mo fi bẹ̀yìn, mo fi ọlá oṣù yìí mo fi bẹ̀yìn, mo fi ọlá ọjọ́ kan. Kúnlé ti lọ. Ẹnì kọ̀ọ̀kan wa ọjọ́ kan tá a wà nínú sàárè tá à ní lè yíra padà, tá à ní lè pè èèyàn, tá à ní lè mú fóònù, tá à ní lè fẹnu yìí sọ̀rọ̀. Mo fi bẹ̀yìn ẹ má padà lẹ́yìn wa torí Tunfulu ní ilẹ̀ kan tí ò tí ì kọ́, ohun wa ká kọ́, káwọn ọmọ ẹ̀ wà ń bẹ̀, káwọn fámìlì ẹ̀ wà ń bẹ̀. Gbogbo ohun tẹ bá lè ṣe fún wa ẹ wò mí dáadáa, ẹ má jò sú yín, ọ̀rọ̀ yín ò ní sọ lọ́run. Ọlárẹ̀wájú ọmọ mi Yínká ni mò ń jẹ́, bàbá Ìjẹ̀ṣà làwọn èèyàn mọ̀ mí sí. Ẹ ṣé ẹ kú àdúró tì mí, ẹ kú ìbánidárò ara mi, nǹkan ṣe wà o. Nígbà tí bàbá máa lọ, ó fẹ́ wù sílẹ̀ lọ. Ó ní ẹ má sunkún owó, ẹ fẹ́ràn ara yìí, ẹ fira yìí ṣọ̀kan. Ó ní ẹ má sunkún owó, ẹ fẹ́ràn ara yìí, ẹ fira yìí lọ́kàn.